ti tẹ̀ wọ́n o ẹ̀yin èèyàn àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣọṣẹ́ nípínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ondo ẹ wò àwọn ọmọ ogun Iru Ekun lábẹ́ ìṣàkóso olóyè májàsọ́lá Sunday Igboho sà wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń ṣiṣẹ́ ribiribi ní o kódà iṣẹ́ wọn ó ti ń yọ jáde báyìí bẹ́ẹ̀ ni ẹ wò àwọn tẹ́ ń wò yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìrà gbogbo wọn kó ni wọ́n kó gbogbo wọn pátá agbègbè bó gangan ni wọ́n ti kó wọn ẹ̀yàn mi máa gbé yín débẹ̀ máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ wá tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ tún wá gbọ́ eléyìí tí mo bá yín mú wá lónìí ẹ bẹ́ẹ̀ sì ni olóyè májàsọ́lá Sunday Igboho sà wọ́n jáde lánàá òde yìí níbi tó ti bẹ̀rẹ̀ sí sọ wípé lákọlà àwọn wà bí ìbọn o pé gbogbo àwọn ọmọ àwọn tọ́ta àbọ̀n bà pé gbogbo pátá ni wọ́n ti wà lálàáfíà pé kò séwu kankan lóko ló ń gẹ́ ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí o ẹ jẹ́ sáré yànnà náà ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá báyìí láṣáárí Sunday Igboho sà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn Iru Ekun tíìmù tí gbogbo wọn kàn lùgbó tí wọ́n kàn lùgbẹ́ Old Ọ̀yọ́ National Park níbi tó ti ń lé àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń lé gbogbo kúrò ní orí ilẹ̀ wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ni wọ́n wọ̀ lọ wọ́n dénú gbó kìjikìji kan níbi tó ti bá bi táwọn báńdíìtì àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ti kọ́lé sí rẹ́kẹrẹ́kẹ́ tí wọ́n ń gbègbè ayé bẹ́ẹ̀ ni pé wọ́n wà nù gbòòrò àwọn tí ń ta búrẹ́dì ta gbátàwo gbogbo wọn pátá ní ń gbé bẹ́ẹ̀ odidi ìlú kan níbi tẹ́ ń wò yẹn bẹ́ẹ̀ sì ni Sunday Igboho sáti wọ́n ti sọ wípé dandan àwọn gbúdọ̀ lé gbogbo àwọn agbésùmọ̀mí kúrò lórí ilẹ̀ wa pátápátá ni o kálàáfíà balẹ̀ dé bá wa nílẹ̀ Yorùbá tiwa ń bì ẹ̀yin èèyàn mi ẹ dákun dábọ̀ yẹn bá ń láìkí fídíò yẹn kẹsì má bá ń pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára àmọ́ ìròyìn kan ìròyìn eléyìí tó wá ń kàn wá lára láàárọ̀ òde yìí náà láti ń gbọ́ wípé àwọn ẹgbẹ́ Iru Ekun pọ́wọ́ wọn ti bà wọ́n o àwọn òwò lọ́wọ́ bà wọ́n láwọn aráwọn afurasí agbésùmọ̀mí kọ̀ọ̀kan láwọn agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan ìsánlú ìsín nílòyìn wọ́n níbẹ̀ yẹn gẹ́gẹ́ ń bẹ nípínlẹ̀ Kwara bẹ́ẹ̀ sì ni wọ́n sọ pé àwọn tó ráwọn kan ní àkùngbá àkókó nípínlẹ̀ Ondo àwọn tí wọ́n rí mú àwọn lẹ́ ń wòye o màá yí kíní yẹn sókè ní ìsín tẹ́ farabalẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn tẹ́ bá ìbọn ṣe kó gbó wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn àdá ọ̀bẹ lónírúurú ni wọ́n sọ pé wọ́n bá lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹfà balẹ̀ wá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ ń ṣojú wọn kòró àtàwọn tíìmù Iru Ekun ẹ máa bá ń comment kẹ máa like ẹ sì máa pín káàkiri láì dènà pẹ́nu ó yá ẹ ń sọ níbẹ̀. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọ̀múndé àsìkò sọ fún ẹ̀yin tẹ́gbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́ lásọ ẹ̀jọ̀ tó tán lè kan náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láti sinmi pẹ̀lú wọn àmì mo sọ bẹ́ẹ̀ fún ẹsẹ̀ ìfẹ́ wọ́n kọ́ ní ṣe ní sẹ́ẹ̀ ní kí ní ṣe. eléyìí ló sọ eléyìí ló sọ mọ́ wa lọ́wọ́ nínú igbó ìgbà táwọn jáde àwọn ilé àwọn ọkọ̀ mú ilé wọn náà ń bọ̀ láti àkùngbá àkókó àkùngbá náà ti ń bọ̀ àkùngbá àkókó ní Ondo State bàtà mú wọn ohun tá a bá lọ́wọ́ wọn ní wẹ́dà sísọ̀s ọ̀bẹ rà wẹ́dà ọ̀bẹ àti ògùn àti àmà honda ọ̀bẹ ẹ̀dà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ògùn ọ̀bẹ ẹ̀dà ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ọ̀bẹ ẹ̀dà ọ̀bẹ ẹ̀dà ọ̀bẹ ẹ̀dà àtọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ ẹ̀dà so bàtà tá a mú wọn àti ń bá wọn ilé náà wọn náà wọn lọ kára gbogbo wọn pátá bòrò ni wọn jẹka yẹ kò bẹ àwọn bòrò ni wọn
bòròró pọ́npẹ́lẹ́ ní gbogbo wọn báyìí ìrú ẹkùn àwọn ìgbójú sókè eléyìí ló sọnù wa nínú gbó nígbàtàdé adé pọ́ọ̀tì yẹ àjọyà nígbàtàdé pọ́ọ̀tì yẹ eléyìí tó máa ń gbó lélẹ́yìí tó sọ máa ń gbó àti padà express so adúpẹ́ lọ́wọ́ lẹ́rìí Yorùbá adúpẹ́ alálẹ̀ Yorùbá ìpè ọwọ́ àtẹ̀wọ̀n ọwọ́ ìrú ẹkùn security network láwọn bàbá Agusi Sunday Igboho òòsà kí bàbá pẹ́ o ọwọ́ àti tẹ gbogbo wọn báyìí lójú ọ̀nà àwọn ọmọ rẹ kùn ní orúkọ tèmi ní kọmọdáǹtì Adéyìn Máyọ̀wá tí mo jẹ́ kọmọdáǹtì lẹ́gbẹ̀rẹ̀ local government tí mo jẹ́ ọmọ bíbí ìsànlú ìsìn àwọn ilé àwọn kìnnà àwọn bandits ilé tó wá tó wọn. Open that. I said open that cap. Open that cap. Open. Hello. Yes, ma. Okay, that's it. What's the wala? Network. This is video call. Iru Ekun security network. Get come on video me that. This suspected kidnappers. Àwọn ilé náà ń bọ̀ láti àkùngbá àkókò àwọn ilé báyìí lákòókò méjì náà láti àtàkùngbá àkókò máa ń rẹ́ni wọn ọ̀pọ̀lọpọ̀ ogun ẹ̀dà ẹ̀ bá kó sọ́jú wọn káyọ̀ jùjú kọ́ bàbá yìí ogun ẹ̀dà ogun ẹ̀dà ogun ẹ̀dà. Inú báàgì náà wà. Ọmọdé àjọyà o. Síbi ọ̀bẹ̀rẹ̀ o. Ẹ bá kó ogbẹ síbẹ̀. Ẹ rí gbogbo oògùn tó ń dè mọ́ olórí burúkú oògùn tó ń lò tó ń mú náà rèé o. Àwọn ilé la mú ní tí alọ́nugbọ́n fún wa pé gẹ́nì kálápá lánàá so àwọn ilé la mú ló gbó nígbà tí inú gbó àbá olórí burúkú eléyìí pẹ́jú yìí eléyìí ló ẹ̀kọ́ wa inú gbó ó dẹ̀ sámọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n pàtó lọ́wọ́ ṣe àmọ́ olórí iwájú express máa ní sọ lùsìn náà gbókè nígbìn ní ẹlẹ́yìn nílùú bàbá wa gangan ti mú àwọn ilé láwọn ń bọ̀ láti àkùngbá àkókò ọ̀pọ̀lọpọ̀ oògùn rẹ̀ ẹ̀kọ́ àwọn síwájú àtọ̀bẹ́ ẹ̀kọ́ oògùn jáde àtọ̀pọ̀lọpọ̀ oògùn àtọ̀bẹ́ àti àmà lábọ́láwọ̀ wọn so à ń bí fi àsìkò yí àwọn ọmọ ẹgbẹ́ ọba wa sí Sunday Igboho àfi ń bẹ ẹgbẹ́ ọba lónìí pé ọbẹ̀ ẹ̀kọ́ ìdẹ̀bí ọbẹ̀ wọn dà ọbẹ̀ ẹ̀kọ́ bọ̀ sí wọn lọ́jọ́ jù náà àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ wọn wá àwọn fi àsìkò yìí àwọn ìbẹ̀bà sí Sunday Igboho pé níbo ni ká kó wọn lọ nítorí ayé kó wọn lọ ṣé káwọn kọ́ síjọ́ ni àbí bóò ni olùfàsìkò béèrè lọ́wọ́ wọn àwọn lélẹ́yìí àwọn bòròró bandits eléyìí ló yìnbọn sí wa nínú gbọ́lẹ̀ kan olóyìn ní báyìí so ìbá ayé kó wọn lọ kí à ń fi àsìkò yìí rọ bàbá sí Sunday Igboho kan sọ fún wa nínú ilé àwọn ọmọ Ìrú Ekun lábẹ́ àbá comrade jẹ́wọ́ kọ́mọ láti wà ní Ọ̀ṣun state Olúọmọ Awórò tí mo jẹ́ lára àwọn kọ́mọ láti ẹ̀tí mo jẹ́ wọn bíbí ilẹ̀ sin Kwara state iṣẹ́ ìní ọ̀gá mi ní kí wọ́n ṣe lé Olúọmọ Awórò pé kí n lọ fọ ilé mi mọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí báyìí pé Nàìjíríà jẹ́ sí eré. ọ̀lẹ́gbẹ́ yìí ẹ̀yìn yẹn wá bò lẹ́sọ̀rọ̀ sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kí wàá ní èròǹgbà tiyín lórí àṣeyọrí táwọn ẹgbẹ́ Ìrú Ekun tí wọ́n ń ṣe yìí. àwọn nǹkan tí ń jowó wọn látijọ́ yìí
ìyẹn àwọn ẹgbẹ́ OPC wọ́n ti ń jowú pé igbá kan ni àwo kan ni ìkòkò bàbá sásùn iṣẹ́ lẹ́rìí táwọn ìlú ẹkùn ń ṣe yìí o eléyìí nóbì tọ́tọ̀tọ̀ o wọ́n ń ṣiṣẹ́ gidi gan ni tá a sì ń ríṣẹ́ wọn tí wọ́n ń ṣe. mo gbóṣùbà káre fún Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti dájú pé wọ́n lé gbogbo àwọn agbésùmọ̀mí kúrò nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́ọ̀bá Èdùmàrè yóò máa ju yín ṣe ipa ayé ipa ọ̀tá ò ní ka yín o ẹ bá ń ṣàmì àdúrà èèyàn mi kẹsì bá ń gbé tọ àdúrà mi àwa ní rí jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀kọ́ àtàrà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.